ẹ ṣeun o, ẹ káàárọ̀ o, àbí ẹ káàsán, àbí ẹ kálẹ́, ẹ̀yin èèyàn wa àti ẹ̀yin ọ̀tá wa. Fọ́nrán yìí ni mo rí ọ̀pọ̀lọpọ̀ wa náà lórí nǹkan tó ń lọ káàkiri lórí ayélujára lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Àwọn èèyàn ń sọ̀rọ̀, wọ́n bẹnu àtẹ́ lu arákùnrin yẹn, ṣùgbọ́n ojú tèmi fi wò yàtọ̀. Òun náà ni mo gbé wá. Òun náà fẹ́nu ara ẹ̀ ó fi ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fọ́nrán tẹ́ fẹ́ wò yìí. Màá fẹ́ kẹ́ tẹ́tí lẹ́kọ̀ọ́ sì kẹ́ jẹ́ ká wo ohun tí Àgbàlá Gabriel sọ ká tó sọ̀rọ̀ lé lórí níwọ̀nba ìwòye tèmi lórí ọ̀rọ̀ yẹn. Bá a ṣe ń rìn kọ́ yàtọ̀ síra o. Ojú tó kọjú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn bí ìlú gángan. Bó ṣe rí nìyẹn. Ẹ jẹ́ ká máa fara balẹ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀. Àgbàlá Gabriel sọ̀rọ̀, àwọn arábìnrin kan náà jáde wọ́n sọ̀rọ̀, ìkan ló bá òun sùn. Bó ṣe máa ń rí nìyẹn. Gbogbo wa ló yé, gbogbo wa ló yé. Ẹ ká kàn máa ní sùúrù ni. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Àgbàlá Gabriel sọ. Ẹ ṣeun o, ẹ káàárọ̀ o, àbí ẹ káàsán, àbí ẹ kálẹ́, ẹ̀yin èèyàn wa àti ẹ̀yin ọ̀tá wa. Because méjì láyé, ọ̀rẹ́ àti ọ̀tá. Kò lè ṣe kí méjèèjì má wà. So ó ní bẹ́ẹ̀lì fi ní gbà wá lọ́wọ́ Bìlísì. Well, mo wù mí láti sọ nǹkan díẹ̀, mo àná travel mo ṣàrà àwọn nǹkan kan. Ó dá ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Tí nǹkan bá ń lọ tó bá ń dùn, kò ṣeé ṣe kí nǹkan ó má tún korò. Nǹkan ò lè máa dùn lọ. Gbogbo ẹni tó bá ti ru ẹrù ògo wá sáyé, ẹrù ògo, ẹrù ogun ni o. Ẹrù ògo, ẹrù ogun ńlá ni. So ẹ ṣé, God bless you. Àǹtí tí wọ́n tó gbọ́ wá church, true wife mi ni. Torí wife mi àtẹnìkan jẹ́ ọ̀rẹ́. So ẹni yẹn ni wọ́n mọ kejì tó ń wá sí church. Wife mi ọjọ́ yẹn, wife mi ní àdáde ẹjọ́ wọ́n gbé nìkan bọ̀ wọ́n ṣe. Ó dà ń gbọ́ pé ẹ̀yin ìyá wa ẹ̀ ṣe kọ̀rọ̀ sí lẹ́nu. Wọ́n dẹ̀ wá. In fact wọ́n ti wà ní church fún bí ọ̀sẹ̀ kan àbí méjì kó tó di pé mo ní no kéèsì yóò gbọ́dọ̀ máa lọ báyìí jẹ́ àgbé wọn. So adé gbé wọn síta, ṣe mọ̀ wọ́n náà ní 13 million naira. Owó yẹn tẹ̀ kọ́ kà mí láyà pé owó eléyìí pọ̀ o, owó eléyìí pọ̀ because ṣe mọ̀ torí wọ́n restrict page wa ń gbà kan. A ṣe ṣí mi ni ṣé eléyìí láti máa kó àwọn èèyàn lójú ni, eléyìí ti pọ̀ jù bẹ̀tì nípa ìgbàgbọ́ jáwó tó máa ṣẹlẹ̀. Adé gbé wọn to the glory of God. Mo ti determine láti ìgbà tá ti ṣí page wa pé we won't put down our account again. Tó jẹ́ account personal àbí foundation account, pé nǹkan kálukú bá rí ẹ̀rí ẹ̀ máa lọ, ẹ̀rí ẹ̀ máa lọ, ẹ̀rí kẹ́ máa lọ. Àwa náà rí Ọlọ́run ló ń ṣàánú wa. Church wà lẹ́gbẹ̀ẹ́ kan, foundation wà lẹ́gbẹ̀ẹ́ kan, kò jọra wọn. Church lẹ́gbẹ̀ẹ́ kan, foundation lẹ́gbẹ̀ẹ́ kan, bet kò síbi táwọn èèyàn máa wá ju church náà lọ. Torí church náà la máa ń wà, church náà la máa ń wà. Ọlọ́run dẹ̀ ń tẹ̀síwájú iṣẹ́. Wọ́n dẹ̀ gbé wọn. Ó jẹ́ Friday kan tá à ń lọ sí Ìlọrin. So gbàtà máa dé ní Saturday, àwọn tí mo á kàn pé àǹtí yẹn báwo níṣẹ́ ti rówó, àwọn ti rówó gan o. In fact wọ́n ń send receipt sí ọ̀dọ̀ tèmi gan, ìyẹn àwọn tó ń send owó wọ́n send, inú mi dẹ̀ ń dùn. Bá ṣe wá dé ìrọ̀lẹ́ Saturday ọjọ́ yẹn, ó dẹ̀ pọ́n ti rí bí 3 million bí 4 million forgotten. So wọ́n náà máa dáná fún àwọn aláìní, àwọn tó kù díẹ̀ tó ra máa ń dáná every Sunday fáwọn tó kù díẹ̀ káàtó fún. Wọ́n wá láǹtí yẹn ní àwọn máa gbé, àwọn máa dáná yẹn. Inú tiẹ̀ bí mi, mo ní láyé mo nílò ẹ̀yin kọ́lẹ̀ ń dáná fún wa tẹ́lẹ̀ náà. Oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè, ẹ̀yin wo lè rántí? For the past 7 years oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè, àmàlà, ráìsì, ẹ̀bà tá a ti ń sè, tó jẹ́ pé Ọlọ́run ń bu àṣírí wa. Ṣé torí pé wà ró no mo yarí lọ́jọ́ yẹn. Kristi alààyè ń gbọ́, mo yarí gan. Wọ́n ní no, so wọ́n wá gbé àǹtí yẹn wá bí. Ó ní kàn jọ pé ẹ̀mí òun ṣe ni. Inú mi dùn, mo ní wow. Tí wọ́n bá rí àwọn tó mórí báyìí,
nǹkan yẹn máa tẹ̀síwájú. Àgbà wọn láyè wọ́n ṣe, wọ́n dáná yẹn bí 800,000 torí iná tá a máa ń dá iná yẹn bí 500,000 every Sunday bá ṣe máa ń dáná yẹn is 500,000 bá ṣe máa ń dáná yẹn excuse me bá ṣe máa ń dáná yẹn is 500,000 a máa rí po sí bus ó lóun máa ṣe gbogbo ẹ̀ ó lóun máa rí po sí bus tó fi fẹ́ lọ gbá wọn yẹn ó ń lọ bí 800,000. I wasn't comfortable though, mi ò fẹ́ àǹtí ní ká gbóhùn láìpò máa ṣe, and glory be to God wọ́n sì tún ń dá owó yẹn sí. Ṣàwárí yín tó ṣe yẹn owó tó fún àwọn tíìmù wa pé kán fi dáná Sunday kán fi repo yẹn òun ló tún wá trigger mi pé téèyàn bá ṣe báyìí jẹ́mi náà jẹ́ tún gbé àǹtí ilé kan sí ẹni tán fi lè fún yàn lówó báyìí tó dẹ̀ ṣe báyìí ó yá because on the norms wà ti gbé o ti rí over 3 million bí nǹkan ó yẹ ká ṣe sílẹ̀ because èrò tún pọ̀ ìṣọ́ọ̀ṣì tó yí àwọn náà nídìí ìrànlọ́wọ́ àkáǹtì ẹ̀ náà dẹ̀ dá sí wasn't my account kò ṣe kó wọn fi wá kọ̀bọ̀ wọn fi sí àkáǹtì mi so ó yẹ ká ní kó máa lọ bẹ̀ẹ́ ní tó ṣe ní Sunday yẹn ó wá trigger mi pé èèyàn ló fowó lẹ̀kan fi dáná fáwọn àti fáwọn tó kù díẹ̀ káàtó yìí no jẹ́ kí n tún gbé ó dà pé after a week mo tún wá tún gbé again pé ẹjọ́ ẹ bá ń rántí lọ́wọ́ in fact mo tún sọ ọ́nù fídíò yẹn pé àǹtí torí lọ́jọ́ Sunday tí àwọn èèyàn ń jẹun yẹn mo jẹ́ kó yá àwọn èèyàn pé àǹtí tó sì kì í òun ló fowó lẹ̀ tán fi dáná o àwọn èèyàn pray fún gan kì í sọ̀rọ̀ téèyàn fi pamọ́ it's not an hidden work kì í ṣe nǹkan tán ṣe ń kọ̀rọ̀ ní tí gbogbo church mọ̀ ni tí mo tún sọ níta tún gbé ní fídíò mo tún sọ nínú fídíò àwọn tó bá wo fídíò yẹn àwọn tí èso alábòsí tẹ́ bá wo fídíò yẹn mo sọ pé àǹtí try o kódà ó fowó tán fi jẹun lẹ̀ kódà ó repo sínú mọ́tò ó ṣe. There was a time tó sanwó lé àwọn kan ní church ṣẹ́rí ẹni tó bá ń wà àánú àṣàánú nígbà yẹn mi mo ní kàn lọ bá pé àwọn kan jẹ wọlé 30,000 àti 40,000 èèyàn mẹ́ta ni owó àwọn mẹ́ta jẹ́ 100,000 ìwọ́n dẹ̀ ń ra àánú gbà lọ́wọ́lọ́wọ́ mo ní kàn lọ bá pé ẹ sọ fún àǹtí kó wá san wọlé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dẹ̀ kọ́ 100,000 ilẹ̀ lójú ẹ̀ náà ṣe fáwọn tí wọ́n jẹ wọlé 30,000 ìwọ tí wọ́n ń send owó sí tó jẹ́ pé òun rí àánú yẹn gbà ó dà fáwọn ilé nìkan wọ́n dẹ̀ gba owó ilé yẹn gbà yẹn ó try níwájú Ọlọ́run àti ènìyàn the lady tried because mo máa ń gbọ́ pé máa tún dáná wọ́n ní tó bá ṣe oúnjẹ wọ́n ló máa ń fáwọn èèyàn jẹ lẹ́gbẹ̀ẹ́ èmi ò ń sábà rí àwọn tíìmù ló máa ń rí èmi ò ń sábà ń sínú church so wọ́n ó try gan ìgbà kan wà tán fẹ́ ṣe rice ó gbé bag rice kan gbà yẹn ó ní kán gbé lẹ̀ àǹtí má wọrí iṣẹ́ inú church tún nìyẹn má wọrí iṣẹ́ ó tún lọ́jọ́ kan báyìí tán tún wá já bag rice kan síwájú ọ́fíìsì mi ta ló lélẹ̀ wọ́n láǹtí yẹn ló ní kán gbé wá àǹtí ó ti pọ̀ jù why all this ó try gbogbo tẹ̀mí rí nìyẹn tí mo fi gbé lẹ́ẹ̀mejì tí mo fi pé téèyàn bá ń ṣe báyìí ó yẹ kó ra àánú gbà pé téèyàn bá lè ní ojú àánú tó báyìí if this lady could be this merciful ó yẹ kó ra àánú gbà ni mo gbé tó ẹ̀mẹ́ta so bóyá upper week na wa náà èmi wá lọ bá mo ní wá ṣe bó ti ní bí 6 million ti wà ní àkáǹtì báyìí àbí 6+ wá máa lọ sí hospital so at the fixed date that was upper week Tuesday èmi náà lọ ó repo sí mọ́tò church ó repo sí mọ́tò mi gbogbo wa lọ sí hospital mo tẹ̀lé wọn àlọ́ àwọn tó bá rí wa ní Ṣàgámù lọ́jọ́ yẹn nínú Ṣàgámù mi ìrántí orúkọ area yẹn mọ́ ó kọ́kọ́ gbé wa yà lọ ṣe test ìdí tá a dẹ̀ fífẹ́ lọ hospital lọ́jọ́ yẹn ni pé thank God ó ti rí 6 million last video tí màá ṣe fún ẹ̀ ń sìn jẹ́ kó jẹ́ pé àti dé hospital wọ́n ti admit ẹ̀ màá wá jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ káàsán ẹ̀yìn èèyàn wá o lady ti wà lọ hospital o owó tó ti rí báyìí 6 million plus o ó ti wà lọ hospital ẹ má dáwọ́ oore dúró ẹ má dáwọ́ àánú dúró week Tuesday yẹn pé that was the last live tí màá ṣe fún that was upper week Tuesday about the hospital ó ṣe test àkọ́ níbì kan àtún kúrò ńbẹ̀ àtún lọ bì kan ibẹ̀ yẹn wọ́n dúró 4 hours mo rò pé bóyá scan ni àbí test ẹ̀yin fáńgbà tó sú mi nínú mọ́tò èmi gba eatery kan lọ ibẹ̀ ni mo jókòó sí because a ní láti jókòó close to 4-5 hours nínú mọ́tò pé ṣàmọ̀ pé àti pé wọ́n ṣe scan lọ́wọ́ àdúró ìntàwà dẹ̀rọ ni pé ọjọ́ yẹn náà máa admit ẹ̀ lo and behold wọ́n admit ẹ̀ mọ́ lọ́jọ́ yẹn a waste owó epo bọ̀ bẹ́ẹ̀ a waste ẹ̀ torí pé ara nǹkan tó fẹ́ ṣe náà ló lọ ṣe scan àti test a padà wá sílé so ìntà tó wọ́n sọ ní gbòkè tó bá tó di next week Tuesday pé next week Tuesday náà máa admit ẹ̀ that was Tuesday tó lọ yìí Tuesday jarun yìí èní ni Saturday kí n dé tòní òní 28
àtún wá padà lọ ní Tuesday èmi ò bá wọn lọ because n tó sọ fún wa ni pé ó ní wọn tún ní tí admit òun pòun tún fẹ́ lọ ṣe another test again ó tún repo sínú mọ́tò òun àtàwọn tíìmù wa tún lọ wọ́n bá a dúró in fact wọ́n náà tún lọ jìnnà bet ògo ni fọ́lọ́run wọ́n ṣe another test bẹ́ẹ̀ èmi mọ̀ pé okay fine ìgbà tó ń ṣe test kiri báyìí ọjọ́ wo gan ni ọjọ́ wo náà fẹ́ lọ admit fún surgery tó fẹ́ ṣe so bọ́n ṣe wá dé lọ́jọ́ yẹn bọ́n ṣe dé ní alẹ́ Tuesday bọ́rọ̀ yẹn ṣe wáyé náà ni wọ́n dé lálẹ́ Tuesday bọ́n ṣe dé èmi wà ní ọ́fíìsì so bí màá kàn ṣe bọ́ta mo kàn rí mọ́tò kan ta mọ́tò yẹn wọ́n bá ń di ẹrù ẹ̀ síbẹ̀ n bá pe méjì náà àwọn tíìmù pé kí ló dé kí ló ṣàǹtì ebe ẹ̀ṣẹ̀ ti hospital dé ni abẹ́ ẹ̀ jàbọ̀ ni ebi mọ́tò church ló gbé yín jáde ń sìn láti àárọ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ dé lálẹ́ yìí tí ó di bíi family mẹ́fà lọ àbí nǹkan wáyé kí ló dé kí ló ṣe àǹtí ṣé kò sí ṣé ti ṣe test tán ọjọ́ wo la fẹ́ because èmi sì múra pé level ẹ̀ sì kó ẹ̀ẹ̀kan lọ hospital upper week Tuesday tá a dó láti àárọ̀ dalẹ́ ebi Tuesday tó tún lọ yìí náà tún lọ hospital lẹ́ẹ̀kejì fídíò kíni ẹ̀ wá ń bí náà. Video wà ń bí now video bí now tó bá dà ń sọ̀rọ̀ lórí pé owó bá àwọn tíìmù wá báyìí wọ́n ní owó báyìí wọ́n lówó báyìí ṣèbí nínú àánú náà ti ń ṣàánú èbí nínú táwọn yẹn bá ṣe fún ẹnìkan ìwọ rèé àwọn ibìkan ló ti lọ tẹ́lẹ̀ ṣé wọ́n rí kankan fún ẹni ìwọ gan débí o láwọn bí tó ti lọ oní kíní kan wọ́n dá 90,000 fún ẹ kíní kan wọ́n dá 70,000 fún ẹ àwọn yẹn dá millions of naira ẹni tí wọ́n jọ wá gan tó jẹ́ brother wọn ẹ̀yin tẹ́ bá rẹ̀ ẹnì kan báyìí tó ń gbé lọ yàgbẹ́ ẹni ẹ gan wọn jà ní ẹni ẹ náà sá lọ ṣebẹ́ nìkan la fà kalẹ̀ nínú foundation tó ń gbé káàkiri ibẹ̀ nìkan náà fà kalẹ̀ ṣebí nínú àánú tó orí gbà inú ẹ̀ náà làwọn tó jẹ́ foundation workers ṣebí inú ẹ̀ náà làwọn náà ó ti gbà sálárì wọn àwọn tó jẹ́ foundation workers ibẹ̀ nìkan ló ń gbé káàkiri ibẹ̀ nìkan ló jẹ́ driver ẹ̀wọ̀n yẹn ṣe máa ń ṣe báyìí náà àwọn ìṣe máa ń ṣe báyìí once a foundation is a foundation àwọn tó dẹ̀ jẹ́ workers foundation ìbínú foundation náà ni wọ́n ti benefit wọ́n ní wọ́n gba 4 million àbí kan níbo náà ti gba 4 million oníkan dáná fáwọn tó jẹ́ láìní orí epo sínú mọ́tò fi gbé lọ. ohun tí mo kàn wá rí ń bẹ̀ ni pé ẹlòmíì kan sáà ń wá ọ̀nà láti jára rẹ̀ bọ̀ ẹ̀hún tẹ̀dẹ̀mọ́ ni pé ẹni tí Ọlọ́run bá ti gbé ga ó ti gbé ga náà foundation àti church ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tó ń ṣàánú tèmi ọ̀tọ̀ ìtọ́rí àánú lẹ́ẹ̀kọ̀ọ̀kan foundation wọ́n ń gbéyàn wọ́n ń ṣàánú fún wọn ṣémi ni mò ń di kámẹ́rà mú ni ṣémi ni mò ń gbéyàn káàkiri ni ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó wà lábẹ́nú ṣémi ni mò ń ṣe ni èmi kọ́ ni mò ń ṣe àwọn wọ̀nyí náà inú wọn gbọ́dọ̀ dùn ọjọ́ òní mo gbé wọ́kàsì kan wá sórí afẹ́fẹ́ bá ń ṣàánú wọ́kàsì mi o láyéláyé ìbínú àánú náà ni àánú wà ìbínú àánú náà làánú wà wẹ́ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ẹ̀yin nu Ọlọ́run nu oníkálukú ó gbà bó bá ṣe lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ní ti Àgbàlá Gabriel Foundation a ti di àpáta tí ò ṣe forí sọ bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá wa ti di ẹyin bó bá kàn forí sọ orí rẹ̀ kàn tún yángá àdèwà dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ń pariwo wa náà àwọn tí ó tún mọ̀ wá tó tún mọ̀ wá sí in fact àná yìí ni wọ́n tún dábí 4 million àná yìí wọ́n tún dábí 4 million kí n pé fáwọn arúgbó wọ́n tún dábí 4 million naira pé Àgbàlá máa tún bẹ́ lómi gan láàárọ̀ bàbá kan ìrìnsí Ọlọ́run wọ́n ní stroke bàbá yẹn ti wù àti pẹ́ afákántì bàbá olẹ́ bàbá lẹ̀ bàbá ó lọ tún ara wọn ṣe ẹ sáfẹ́ dènà máwọn tán fẹ́ rà àánú gbà ẹ lè dènà mọ́ wọn we won't stop it come 100 times ní stop ẹ come 100 times àdàbí tó bá jẹ́ pé ọgbọ́n àti jẹ ọgbọ́n àti mu táwọn ò fi jẹun táwọn ò fi mọ̀ làwọn lóyún táwọn ò jẹ táwọn mú Ọlọ́run ti ṣe ògo ni fún bẹ́ẹ̀ kò possible kó o rà àánú gbà àwọn tó dẹ̀ jẹ́ team tán dẹ̀ ṣe mọ àwọn tó ṣùgbà rẹ inú àánú làánú gbé then number 2 àwọn èèyàn kan náà tún wá tó jẹ́ pé wọ́n ní kọ́kọ́ lọ sí ìkìnnú ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ náà nílò àánú tó jẹ́ pé inú àánú yẹn náà ti ṣàánú inú àánú la ti ń ṣàánú ẹ wá gbọ́ o ẹni bá rà àánú gbà tó wá ṣàánú nínú àánú ẹni bá rà àánú gbà tó wá ṣàánú nínú àánú ò ní tán lé ẹni yẹn
ẹni tó rà àánú gbà tó ṣàánú nínú àánú tó rí, àánú ò ní tán lórí ẹ̀ lè jábọ́ bẹ́ẹ̀ kúrò lórí ẹ̀. Igi tọ́lọ́run ti gbé ni kò léwó. Ẹ jẹ́ ń kí ẹ̀yin èèyàn wa tẹ́ máa ń support jàre. Iṣẹ́ ńlá lẹ́ ń ṣe. Iṣẹ́ ńlá lẹ́ ń ṣe kẹ́ ẹ tó dáwó kó tó pé millions of naira. I appreciate you. Gbé tí ẹ kalẹ̀ kó ní kán dáwó sí. A gbé Ọlọ́run ga o. Ọlọ́run àwọn àpọ́stélì ó ṣé o. Ọlọ́run àwọn bàbá wa ó ṣé o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn yìí o. Mo dúpẹ́ o. We are not stop. Àwọn kan pè mí lálẹ́ àná. Àgbàlá àdáwọ́ dúró à ń tẹ̀síwájú. Ẹja mẹ́ni tó kàn. Àgbàlá ṣe báwa là ń dáwó. Kò sú àwa. Àwa rí ń tẹ̀ ń ṣe. A dẹ̀ rí pé bó ti tọ́ bó ti yẹ lẹ́ ń ṣe. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa yẹn. Mo gbàdúrà fún yẹn ní jábọ́. Ojú ò ní tì yín. Ayé ò ní mú yín o. Ẹ máa tẹ̀síwájú. Lórúkọ Jésù nígbà táyìn náà bá nílò ẹnìkan, ọgọ́rùn-ún èèyàn yóò jáde sí yín. Ẹ rí ojú rẹ Ọlọ́run. Mo dúpẹ́ o. Èèyàn once again, thanks so much. I love you. Ẹ ṣé tẹ́ ẹ pín wa o. Ẹ ṣé tẹ́ tó jẹ́ àwọn èèyàn tuntun máa wá sí. Ó lágbára. Àná tuntun dá fún mi. Ó ń dà tó ti lọ gbàǹkàsì. Ọ̀la Sunday lápè fáwọn arúgbó àtàwọn opó 4 million. Kódà yóò ti lé báyìí. Wọ́n tuntun ń dà lọ́wọ́. Àgbàlá ṣe ti rà láti tèmi. Màá send sí yín. Kúrò lórí ẹ̀. Ẹni Ọlọ́run ti gbé ga. Kò possible. Ọlọ́run ó dà. Ẹni wà àánú wá àtẹni tó gbé platform ẹ̀ lẹ̀ tán fi ṣàánú fún ọ. Ọlọ́run ó dà láàrin àwọn méjèèjì. Ọlọ́run ó dà. Plan tiwa ni pé ó kù ẹlẹ́ẹ̀kẹta tá a ṣe tá a gbọ́ lọ hospital táwa gbé lẹ́pẹ́ ó tún wà lọ hospital o. Ó yá ìdáràn lọ́wọ́ bò ó. Kí ló tún wá kù? Ládùúgbò báwọn yẹn ṣe sí ọ tó bá ṣe nífẹ̀ẹ́ rẹ tó. Glory be to God. Àgbẹ̀ ni 7 years foundation anniversary 7 years. So that ẹ lè ṣe àyùn náà mọ́. Bẹ́ẹ̀ ni ọdún keje tá a ti ń ṣe Ọlọ́run ti ran àwọn èèyàn lọ́wọ́ gan. Ọdún keje June 4 la fẹ́ ṣe. Ẹ̀yin èèyàn wá dìde a fẹ́ ṣe anniversary 7 years foundation anniversary. Ojú òní tì yín ẹ parapọ̀ kẹjẹ àṣẹ. Nọ́mbà kan tó wọlé sọ́dọ̀ wa 07054 900. Ẹ ṣeun ẹ̀yin ènìyàn wa. Ṣé rí kò sí bí èèyàn ṣe lè tẹ́ ọmọ aráyé lọ́rùn. Kò sí nǹkan tó lè ṣe nílé ayé tí ọmọ aráyé ò ní bẹnu àtẹ́lù ẹ̀. Ẹ wo TB Joshua, gbogbo àwọn nǹkan tí arákùnrin yẹn ṣe títí tó fi jẹ́ pé Ọlọ́run. Àwọn èèyàn sì ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. Àwa tá a wà ní Àkókó tá a jọ jọmọ ìlú kan láàmọ́ṣẹ́ nǹkan tó ń ṣe nínú Àkókó. Kì í dẹ̀ ń ṣàkókó nìkan ló ti ń ṣe nǹkan. Every December ló máa ń pín rice. Kò sí ojú ilé kan tí àpò rice kan ò ní ti ọwọ́ wọn àti owó níwọ̀nba. Bẹ́ẹ̀ ni mo sọ. Ìwọ tó bá jọmọ Àkókó ń bá o lè jẹ́ mi lẹ́rìí. Bẹ́ẹ̀ ni mo sọ. So ìwọ̀n Àgbàlá Gabriel àti rí bó ṣe ń part nínú ayé àwọn ènìyàn positively. À ń rí every Sunday ni wọ́n so oúnjẹ sáwọn èèyàn àwọn aláìní. Ẹ wo àwọn èèyàn tó ti kọ́lé fún. Ẹ wo àwọn èèyàn tó fẹ́ ṣiṣẹ́ abẹ tó fẹ́ sanwó ilé ìwòsàn lóríṣiríṣi tó ti ń ṣe for many years. Àdẹ̀ní àwọn pastor tí wọ́n ti wà ń bẹ̀ kí wọ́n tó bí Àgbàlá Gabriel how old he is. Àwọn èèyàn wà fẹ́ pé àwọn pastor ti wà kán tẹ̀ tó bí Àgbàlá Gabriel. Mi rò pé wọ́n ti ṣe ìdásí kan nǹkan tí ọmọkùnrin yìí ti ṣe. Ṣùgbọ́n ẹ wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí. Ẹ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí. Wọ́n ní owó tí wọ́n dá fún wọn ni wọ́n gbà lọ́wọ́ òun. Kìnìkan. Gbogbo ẹ̀ náà lẹ gbọ́ lẹ́nu Àgbàlá Gabriel fúnra rẹ̀ tó fẹ́ nára ẹ̀ sọ. Ẹ jẹ́ ká máa ní sùúrù ẹ̀yin. Mo rí ẹnìkan wà lórí ètò ń sì lára àwọn èèyàn wa náà tó ń ṣètò lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ló bá ẹnìkan ló jáde ó bá òun sùn ìyẹn ò jẹ́ tuntun. Tó bá ti lè jẹ́ ọkùnrin nìyẹn. Tó jẹ́ public figure táwọn aráyé mọ̀ máa expect ẹ̀ ní ọjọ́ kan. Àwọn kan á dìde kó bá wọn sùn o. Ohun tí mo fẹ́ kó yé wa nìyẹn. Àwọn èèyàn máa jáde ní ọjọ́ kan. Wọ́n á fi ẹ̀sùn pé ó bá wọn sùn wọ́n á fi kàn ẹ́. Ìyẹn ò jìnnà mọ́ ọkùnrin rárá. Gbogbo eléyìí tó ń sọ yẹn kò jọ mí lójú. Ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ ló máa gbàgbọ́ pé lóòótọ́ ni kó bá yàn sùn. Ẹ jẹ́ ká máa ní sùúrù o. Àgbàlá Gabriel ló rán mi níṣẹ́ o. Ojú tèmi fi wò nìyẹn o. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ rántí ọ̀rọ̀ nípa Muyideen, ìyá Akíngbòrò Muyideen mọ́lé ni. Gbogbo àwọn tó sponsor Muyideen kó ba orí Àgbàlá Gabriel jẹ́. Ṣé mọ̀ ọmọ ilẹ̀ ńlẹ̀ kò sí kán bá gbé sórí orí ẹni orí ó máa padà wá sílẹ̀ ńlẹ̀ ni. Onítọ̀rọ̀ Muyideen. So ọ̀rọ̀ mi ò pọ̀ kò ní ju eléyìí náà lọ lórí ọ̀rọ̀ Àkàlàmàgò TV náà ni.